so tight because this is Garden of Love. Wọ́n gba ìfẹ́ lè tó iṣẹ́. Rock with me, you can do it again, like the days when we were tender. Baby, remember, under the rubber, we stay together. Ọmọ àwọn tí ò bá ṣeré ìgbà yẹn ọmọ ó miss lọ. Òbíbì lélẹ̀ yìí ó ní Sisi Èkó ló pè é. Oyè ti pẹ́ gan àwọn ọmọ ọ̀gbà yẹn lábọ́ bó ṣe ń lọ. You made me 40, yeah, out of 24, in this home in December. Baby, remember, Èmi ọmọ yìí rẹ̀ ìtùnú Olúwa Adékúnlé ọmọ lójú ọlọ́run máa ṣàmì gẹ́gẹ́ bẹ́ni tí òun lóbìnrin látàyà àtàlẹ̀ obìnrin náà ní gbogbo wọn sẹ́. And this is the number one radio station radio on Instagram 1000.1 Naija. Ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan fún wa bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kan pé mo fẹ́ fi nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya kan pé káàárọ̀ tẹ̀ ṣe kí ni ká fi ṣàbíkọ́gbọ́n. Àwọn arákùnrin àti arábìnrin tí mò ń sọ yìí wọ́n ti ju ọmọ ọdún bíi 27, 25 lọ nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀. Ọkùnrin láìkí obìnrin náà láìkí ọkùnrin. Pé bí àwọn méjèèjì kan ti mọ̀ pé àwọn ọmọ méjèèjì yìí there is something ẹ̀rọ ti yẹ yín. Wọ́n ti wò pé ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀pọ̀ ọkùnrin ní bẹ́ẹ̀ ni ìyàwó àfẹ́sọ́nà mi ni obìnrin náà ní bẹ́ẹ̀ ni ọkọ àfẹ́sọ́nà mi ni. Gbogbo àwọn ilé tó ń ṣe láyé ìgbà yẹn rí abẹ́ igi kaṣú káṣàmá níra wá kiri àwọn yìí nífẹ̀ẹ́ ra wọ́n pọ̀. Ọkọ wa wò pé ọmọ ìlú yìí kò sówó kò sí nǹkan kan mo fẹ́ lọ sókè òkun mo fẹ́ lọ ṣiṣẹ́ àjẹ́. Inú ìyàwó bàjẹ́ púpọ̀ bẹ́ẹ̀ inú ẹ̀ tún dùn lẹ́gbẹ̀ẹ́ kan pé ṣé bọ́ọ̀rọ̀ ajé náà ló fẹ́ wá lọ tàbájẹ̀ náà nífẹ̀ẹ́ ra wa tí òṣùwọ̀n àti tọ́jú ra wa bẹ́ẹ̀ ìfi àṣà. Ìyàwó fàdúrà sí lọ ọkọ gbéra ó dì ìlú Èkó. Kí ló ṣẹlẹ̀ ìgbà tọ́kọ́ dìlú Èkó ṣé dáadáa ni ṣé búburú ni gbogbo ẹ̀ lọ́mọ aláǹfààní àti máa já èsì síwájú tó bá dijọ́ mẹ́jọ. Àlórí báyìí lọ lórí ètò lẹ́nu káfíńrì àlàáfíà ìdùnnú pàdé lọ́jọ́ mẹ́jọ káàkiri.